So, madam, ẹ jẹ́ kí n wo àwọn ìwé yẹn. Madam, ṣé ìwé yín yẹn lélẹ̀? Ṣé mọ̀ pé mo sọ fún yín pé ọ̀gá wa ló ń bọ̀ á sign sí document yín? So ẹ jẹ́ kí n máa ṣe ìlú tútù kó máa fi dé. Má wọ̀ ni mo wà ká pé bùdà bá yín ṣe kọ́ńpé yín tó máa. Good morning, sir. Ẹ̀yin ṣe wá rí báyìí. Gbọ́dọ̀ ẹ̀ bàjẹ́. Ṣé ẹ̀rí pọ́ bàjẹ́? Wọ́n bàjẹ́ náà. Ẹ kàn wọlé ẹ̀kọ́ ní good morning. Ṣé ẹ̀rí yàn bí báyìí? Ẹ̀rí bọ́ bàtà yín ṣe wá gbé mú sókè bẹ́ẹ̀ ní ṣàdúrà mọ́kàrà. No, ṣé nọ́mà aṣọ yẹn ń lé. Báyìí kí ló ń ṣẹlẹ̀ ń bí báyìí? Madam, stop ẹ̀! Kí ni problem yìí? Kí ló ń ṣe yín náà? Láàárín èmi àti aṣọ wọn ń lé. Ṣé ẹ fẹ́ gbọ́? Ẹni tó fẹ́ sign document yín lóde. Ọ̀gá gangan àwọn ọlọ́ṣẹ̀ dé. Ebi ò mọ wàhálà yìí. Ẹ bá ti rí irúkùn yàn báyìí, irun kókó ò jọ yín lójú. Ẹ ti ríṣẹ́ gbà àwọn ló fẹ́ fún iṣẹ́. Sàrà sáyẹ̀nsì lọ. Kò sí wàhálà. Ìyá ló máa ta fùfú. Fùfú yẹn gangan ló máa pè yín.